Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó mà ga o. Eléyìí lágbára pọ̀ o. Gbogbo nǹkan tá ń gbọ́. Àwọn èèyàn ń sọ̀rọ̀. Oríṣiríṣi ìròyìn là ń gbọ́ níta nípa ìbejì tí Mariam, olórí Mariam tó sọ pé òun bí fún kábíyèsí. Kí ni ìtumọ̀ eléyìí? Eléyìí á sọ tiẹ̀, tọ̀hún á sọ tiẹ̀, kíní kan á sọ tiẹ̀. Ṣé tó bá jẹ́ pé Mariam ti gbé àwọn ọmọ yẹn lọ fún kábíyèsí pé kán ṣe paternity fún, gbogbo èèyàn á máa mọ ibi tí èèyàn máa jókòó sí nínú ọ̀rọ̀ yìí. Olúkálùkù á ti sinmi ẹ̀dọ̀. Ṣé ẹ mọ̀ pé Mariam, olórí Mariam, òun ló fa gbogbo àkóbá yìí? Ó dẹ̀ ń disgrace kábíyèsí. Kò yéèyàn torí kábíyèsí wa, àgbà ọ̀jẹ̀ ńlá mà ní. Kì í ṣe kábíyèsí tán fi ń ṣeré. Kì í dẹ̀ ṣe kábíyèsí tán fi ń ṣe tán rífín, àrífín kankan sí lọ́wọ́ ẹnì kankan sí kábíyèsí. Kábíyèsí, ó ga jù o. Kò yẹ kán máa bá irú eléyìí nílé kábíyèsí. Kábíyèsí wa tó jẹ́ pé, kábíyèsí tó jẹ́ pé first monarch Ilé-Ifẹ̀, Yorùbá, Odùduwà land. Ṣó yé wa báyìí? Lẹ́ à ń gbọ́ lóríṣiríṣi. Kó tá tí ẹ̀ ń gbọ́, kò tí ẹ̀ dẹ̀ ẹ̀rù bà mí, a gbọ́ pé ó ti wá sí olórí Mariam, ó ti wá sí ààfin. A tún gbọ́ pé olórí Mariam ó tún ti padà sí Canada o. A tún gbọ́ pé olórí Mariam ó tún ti wà l'Abuja o. Wọ́n tiẹ̀ ló nílé l'Abuja. Yes, ó ra ilé l'Abuja. Ṣé ẹ mọ̀ pé ó ní billionaire ní Mariam? Owó ẹ̀ tó ní ó fi ń ṣe oríṣiríṣi. Irú ìtàn sọ pé kábíyèsí òun ló láwọn ìbejì. Irú ìtàn sọ pé àwọn ọmọ yẹn ó tún ní surrogacy. Àwọn ìbejì yẹn kí wọ́n ní ìyá wọn ti jáde pé òun fẹ́ gba ọmọ wọn lọ́wọ́ Mariam. Ó ga o. Wọ́n ní nǹkan tó tini lójú jùlọ ó ju olè, tó ju ni lójú olè lọ. Wọ́n ní nǹkan tó tini lójú jùlọ olè tó àbáwo náà ṣe sọ, kí ni mo ti ẹ̀ wí? Wọ́n ní nǹkan tó tini lójú jù olè lọ pé ó wà. Ṣé irú eléyìí kí la fẹ́ pè irú eléyìí? Tó ń fi rẹ́dẹ̀rẹ́dẹ̀ yí kábíyèsí. Ọdún gbogbo ayé ló ti mọ̀ pé ó ní ìbánu láti ìgbà tó ti wà nínú oyún tó sọ pé tó lóun lóyún. Ìgbà yẹn ni gbogbo oríṣiríṣi ètekéte ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Mariam. Eléyà ní surrogacy. Eléyà ní ọkùnrin tó lọ́mọ. Ṣe gbogbo eléyìí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ọkùnrin kan adé, á lóun lọ́mọ, òun ló fún Mariam. Kábíyèsí ẹ wá nǹkan ṣe sí. No. Àbùkù leléyìí kò dáa. Ohun tí ò dáa kò lórúkọ méjì, kò dáa. Ṣé pé kábíyèsí wa Ọọ̀ni Ọ̀jájá Ẹnìtàn? Ṣé pé kí ló wá difficult tó bẹ́ẹ̀ yẹn? Kí kábíyèsí ti ń bímọ. Kábíyèsí ti ń bímọ láti ìgbà tá láyé ti dáyé. Ó ti ń bímọ kí àwọn tún láàsì àwọn obìnrin tó wá sáàfin kábíyèsí. Bí kábíyèsí ó dẹ̀ ti fẹ́yàwó, ó ti bímọ síta. A dẹ̀ rí pé gbogbo àwọn ọmọ tí kábíyèsí bí, gbogbo náà jọ kábíyèsí. Bí ilẹ̀ bí ẹni, àti ẹ̀wà rí gbogbo eléyìí. Èyí tí kábíyèsí wa tó wá bí nígbà tó tún fẹ́yàwó. Ìyẹn olórí Naomi ó fẹ́ ní Ṣílọ́kà.
ọmọ yẹn dẹ̀ bí ọmọ ó bí ọmọ alálùbáríkà ó bí àwọn destiny children gan pàápàá gbogbo náà ṣé tàdé nìkan wò ní káwá sọ ni àbí adéwàmí wá gbogbo náà jọ kábíyèsí àbí kí ló ń first born kábíyèsí kábíyèsí ó tẹ̀ tí di kábíyèsí nígbà tí ó wà ní UK àbí Amẹ́ríkà nílùú òyìnbó kábíyèsí tó di kábíyèsí ló bí first born ẹ̀ kábà tí sọ pé kábíyèsí mistake ni ẹni tó bímọ fún kábíyèsí wọn jọ dúró àtòbìnrin tó bí Adéọlá àtòbìnrin tó bí Adéwàmíwá gbogbo wọn náà máa bímọ yọyọ sùlẹ̀ táàdé gbọ́ pé kábíyèsí ti bímọ kó tó fẹ́ Naomi nígbà tí kábíyèsí wá ṣẹ̀ṣẹ̀ wá fẹ́yàwó tiẹ̀ dáadáa lọ́lọ́wọ́ àbùkù ní ọkùnrin làǹtìlanti tó ń jẹ́ Tádéníkàwò Olúwa ṣeun kábíyèsí ti bí àwọn ọmọ ẹ̀ ayé mà níkà o ìtumọ̀ tí Mariam wá ṣe ẹ̀kan ló ń gbọ́ ọmọ níbikíbi tí tọ́mọ wà ìwà fi ń nu kábíyèsí ṣé ó tiẹ̀ tó nǹkan tó ń fi Jésù ẹ wọ́n ṣe kìdú mọ́lẹ̀ níjà o tí Mariam yìí bímọ Mariam ló lo láìfù ló lo gbogbo akitiyan yẹn òun ló mú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn nígbà tó bímọ kó tẹ̀ tó bímọ tán kó tó bímọ ràn wọ́n ló lòun àwọn èèyàn ọ̀rọ̀ àrínú yàn àfìgbà táwa gbogbo bímọ aṣọ ti plan gbogbo nǹkan tó fẹ́ plan láti lè jẹ́ kí gbogbo èèyàn gbàgbọ́ pé ó bí twins kábíyèsí náà máa jó o kábíyèsí máa kíjó mọ́lẹ̀ o wọ́n ní Mariam ò bímọ ọmọ tí kábíyèsí ti sọ pé òun gba olówó fún lóyún at the end of the day ó bí ọmọ náà gbogbo ayé gbọ́rùn mọ́ wọn bẹ̀rẹ̀ sí ní jó ṣọ́ọ̀tì pọ̀ oṣù kan ni àṣírí tú ọkùnrin kan wà olóhùn ló ń bímọ wọn ò tiẹ̀ wá fi pamọ́ rárá gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ wọ́n ní ó tún wá olóhùn ló ń bímọ ó tún wá òun ló lóyún ọkùnrin tó ṣáàkùnrin yìí kan náà ni ó tún wá tún ní oyún tí Mariam ní òun lòun bí òun lòun fún lóyún ó sàn kan kábíyèsí lójú ní kò sí nǹkan tí kábíyèsí fẹ́ sọ fún un tó fẹ́ fòun ṣe òun mọ̀ pé òun bá Mariam sùn bá a ṣe gbọ́ ní íńtánẹ́ẹ̀tì ó lóun mọ̀ pé òun bá Mariam sùn ọmọ lè má jẹ tòun bẹ tòun bá sùn fàṣífàṣí òun dẹ̀ mọ̀ pé dájúdájú òun lòun lọ́mọ torí Mariam sọ pé òun lóyún wá sí kóhun tó ọ̀hún àti ẹ̀ tó máa ríra ayé o ẹlẹ́bùrú ìkẹ́ ọlọ́run àánú ẹ̀yin èèyàn bẹ̀rù ọlọ́run lẹ́nìkan tún dẹ̀ olóhùn ìyá ní sọ́rẹ́gẹ́sì òun lòun lò mọ́ òun lòun ní kíní o òun lòun làwọn àwọn kan tó wá pé ọ̀tọ̀ọ̀tọ̀ tó làwọn mọ̀ pé kì í ṣe ìyá kan ló bí àwọn ta ló wà bí ọmọ Jésù gbà tí ìyẹn wá dé wọ́n lòun gbọ́ pé Mariam wà ní Canada èmi ò wá mọ̀ o mi ò mọ̀ bí irú ẹ̀ ṣe jẹ́ o wọ́n ló lọ sún ẹni sí Canada allegedly bá ṣe gbọ́ wọ́n ló lọ bá Mariam ó lọ sún ẹ̀ sí Canada High Court pé ọmọ tí Mariam bí òun lòun ní at the end of the day wọ́n ní wọ́n tún ṣe wúrúwúrú tó di àṣà wọ́n ní kábíyèsí ló lọ́mọ pé Mariam ló lọ́mọ obìnrin ẹni ńlá ní nǹkan tó wà lẹ́yìn bó lówó lọ́wọ́ ó ní ọlọ́run ju òun lọ Mariam wà lówó débi tó ní dé ọmọ yìí sẹ́ máa gbà lọ́wọ́ ẹ̀ torí wọ́n kan lónìí ọ̀rọ̀ yẹn wà yìí ó yìí rinlẹ̀ before you know it
wọ́n ló tuntun lọ sú ẹ̀ sílùú gbéra. Ẹ máa wo gbogbo story yìí o. Before you know it, o ti lọ fẹjọ́ sùn. Ọ̀rọ̀ náà ló mú kó mọ̀rọ̀ wá. Wọ́n tún ní kò tí tó oṣù kan tán tí yẹn ti sùn. Ó lóun ò ní gbà ó. Ló sùn Mariam sí kóòtù. Àwọn ti Canada náà tún wá sọ pé wọ́n ti arrest. Wọ́n tún wá rí arrest Mariam. Naomi báwo? Má bínú jàre, slip of tongue ni. Ó náà tún ti arrest Mariam. Wọ́n bá ní pé àwọn Canadian wọ́n sọ pé kí kábíyèsí wá. Torí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣe ọ̀rọ̀ orí fóònù. Tí kábíyèsí bá lè wá sí Canada káwọn lu gbogbo àṣírí yẹn sílẹ̀. So kábíyèsí àìtí mọ̀ bóyá kábíyèsí fẹ́ lọ bá wọn Canada. Wọ́n tún wá ní nǹkan tó ń sọ lákọ̀ọ́kọ́ kò rí bẹ́ẹ̀ o. Kábíyèsí ẹ wá sí Canada káwá yanjú ẹ pẹ̀lú kẹfojú kojú Mariam. At the end of the day kábíyèsí yẹn prepare bóyá ó máa lọ bóyá kò ní lọ àbí kábíyèsí máa fi gbogbo iṣẹ́ rere tó ń ṣe ní ààfin wá gbọ̀nà Canada nítorí pé kò rọmọ rí kò lọ jẹ́jọ́ àti sọ́rẹ́gẹ́sì ìyá o àti Mariam o àti kábíyèsí tó kàn lọ fojú kojú torí ọmọ tó ń sọ kì í ṣe ti kábíyèsí mọ́. Nǹkan bẹ́ẹ̀ ẹ wo disgrace ṣé ó dá bẹ́ẹ̀ ṣé kábíyèsí tó wáyé kó ti mọ̀ ni kó yá jókòó rẹ̀ kó má bàa bá wọn ṣe anything tó jẹ́ pé wọ́n ti ní kó máa lọ kó lé wọn kúrò. Ṣé tó wáyé pé kábíyèsí yẹn ti lé wọn kúrò ṣé gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ̀ wọ́n á fi máa yí kábíyèsí. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ pọ̀ mẹ́ ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe kẹ́ẹ̀dẹ̀ bá mi fi ìtókù sí comment section. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi ẹ kú tẹ́tí sí wa. Àbọ̀ Ọlọ́run adájú lórí wa. Ojú tẹ̀ fi ń gbọ́ wa nídìí. Ọwọ́ tẹ̀ fi ń bá a subscribe. Ọwọ́ náà ní àkàndùn oníwọ̀. Nǹkan rí lẹ́ẹ̀ máa fọwọ́ náà máa gbé ṣe títí ayé àìní pẹ́kàn. Àmín. Ẹ má dàbọ̀ sí mi lọ. Ìkọ́ ló jẹ́ kó ó dàbí ipò lẹ́pọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àbọ̀ Ọlọ́run adájú lórí wa. Jésù Olúwa wa. Àmín.